Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ewu ń bẹ lóko lóńgẹ́, ó ní lóńgẹ́ pàápàá ewu ni. Lákọ̀ọ́kọ́ ná, ẹ jọ̀ọ́ nípa àwọn mídíà wa tó wà nílé, òun ni mo fẹ́ kí ká dojúkọ. Torí wípé ṣé ẹ rí tá a bá ti mú ìjọba, tá a mú ìjọba Buhari, ìjọba APC, ìjọba PDP, àwọn olóṣèlú yẹn, ká wá mú àwọn tá a máa mú ṣìkejì wọn, bóyá ká kọ́ mi ì mú látòrí àwọn British, àwọn ìjọba tí wọ́n kó wa lẹ́rú, torí pé a ti mọ̀ páwọn yẹn àwọn ni ìrùmí tó wà lábẹ́ omi tó ń lùlù. Ṣùgbọ́n ní tiwantiwa nínú ilé tiwa gangan, tá a bá ti mú àwọn olóṣèlú, àwọn tó ń darí wa, ká wá mú àwọn media houses. Àwọn wo ló ní media houses wa gan? Torí a ní láti bẹ̀rẹ̀ sí í gbógun ti wọ́n báyìí torí pé kí ni iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe. Tá a bá sọ wípé nípa media houses, àwọn ilé-iṣẹ́ ìròyìn káàkiri, a rí pé ibẹ̀ ni àwọn èèyàn wá gbára léjù, tó jẹ́ wípé àwọn ló yẹ kán máa kéde gbogbo nǹkan tó ń lọ. Àmì ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń fàdúrà ránṣẹ́ iṣẹ́ sí mi, àmì ikú dàísí, bẹ́ẹ̀ ni kó dá wa sí, kò ní rí ilé wa, kò ní rí ọ̀dẹ̀dẹ̀ wa wọ̀, a máa gbọ́, a máa tọ́. Tá a bá ń sọ nípa ilé-iṣẹ́ ìròyìn, àwọn ló yẹ kó jẹ́ pé wọ́n dàbí ìmọ́lẹ̀ nínú ìlú. Wọ́n dàbí ojú tí àwọn ará ìlú tí wọ́n ń yá, tí wọ́n fi ń ríran. Wọ́n dàbí imú tí ará ìlú ń ní, tí ó fi ń gbòòrùn gbogbo ohun tó yí káàkiri. Bí mi ṣe lè ṣàlàyé ẹ̀ nìyẹn. Media house wọ́n dàbí engine, ọkàn tó wà ní ara tó fi ń mí. Bẹ́ẹ̀ ni mi mọ ìtumọ̀ tí mo tún lè fún wọn. Àwọn gangan ni ó dàbí pé wọ́n jẹ́ agbátẹrù, ẹni tó máa tan ìmọ́lẹ̀ síbikíbi tí òkùnkùn bá wà, tó máa tú àwọn àṣírí nǹkan tó yẹ ká mọ̀ nípa ìlú o, nípa orílẹ̀-èdè ni o, nípa àdúgbò wa ni o, nípa ilé-iṣẹ́ ni o, nípa ohun tá à ń jẹ ni o, ohun tá à ń mu ni o, gbogbo ibikíbi tí a bá wà, àwọn gangan lójú tá a fi ń ríran. Ẹ jẹ́ kí n kúkú pè bẹ́ẹ̀. A ní ojú, òun ni ìmọ́lẹ̀ ara. A rí pé tí kò bá sí mídíà, iṣẹ́ mídíà lágbára gan, bó ṣe ní àwọn advantage títí ẹ̀, tó ní àwọn tó dáa tó ń ṣe, bákan náà ló ní àwọn disadvantage tó jẹ́ wípé tí èèyàn ò bá kíyèsára, ẹni tí kò bá tún fi ìbẹ̀rù Ọlọ́run sí, kó tún jẹ́ ẹni tó farabalẹ̀, ẹni tó tún ní òye, a rí pé àkóbá tó máa ṣe ó máa pọ̀ ju àwọn àǹfààní tí àwọn èèyàn máa jẹ lọ. Ibi tí mo wá ń lọ pàtó gangan lónìí ni títí àwọn tá a ní láti gbógun tì ní ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa nílé, gbogbo pàápàá àwọn ọ̀dọ́ wa, wọ́n níṣẹ́ ṣe gan o. Torí pé àwa la mọ̀ wípé alájú, akàwé, a rí n tó ń lọ káàkiri àgbáyé, a rí bí wọ́n ṣe ń ṣe ètò ìlú, a rí bí àwọn ìlú, àwọn orílẹ̀-èdè mìíràn bí wọ́n ṣe ń ṣe àkóso ní ilẹ̀ wọn,
a rí bí wọ́n ṣe ń lo àwọn technology, a rí bí wọ́n ṣe ń lo ilé-iṣẹ́ ìwé ìròyìn káàkiri. Tá bá ń sọ nípa media houses, kò mọ̀ nípa àwọn tí wọ́n ń gbé móhùnmáwòrán nìkan síta, pàápàá jùlọ àwọn àti àwọn tó ń kọ ti pépà, àti àwọn tó ń ka inú rédíò, àti àwọn tó ń ka tẹlifíṣàn. Àwa kíyèsí wípé ẹ rí wípé gbogbo àwọn media houses, ẹ máa bá mi dárúkọ wọn o, bẹ̀rẹ̀ látorí NTA a ti mọ̀ wípé ẹ rí pé nígbà ìdìbò gan, ẹni tó bá ti ń kíyèsí tipẹ́tipẹ́ ìròyìn tí àwọn NTA tí wọ́n máa ń gbé, ẹ ti mọ̀ àmọ̀ wípé àwọn nǹkan tí ìjọba bá ti kọ sílẹ̀ fún wọn láti sọ, wọn ń kọjá àyè ara wọn. Ẹ ti mọ̀ pé àwọn eléyìí tìjọba ni wọ́n ṣe gangan. Tó o bá fẹ́ gbóòótọ́ ìròyìn, ó níbi tó o lè lọ. Tó o bá fẹ́ mọ ohun tó ń lọ nípa àwọn aláwàdà kẹ́ríkẹ́rí, ó láwọn tó máa pè. Tó o bá dẹ̀ fẹ́ mọ àwọn tó pé ìròyìn tí ò ní wàá ní àwọn tó máa pè. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ìyẹn àkọ́kọ́. Nígbà tá bá sọ wípé media houses táwọn ní ojú, pé ilé-iṣẹ́ ìròyìn àwọn ní ojú tí ìlú fi ń ríran, tó jẹ́ wípé láìsí wọn ìlú á dàbí pé gbunduku ni wọ́n wà. Ẹ ṣeun bàbá mi. Wọ́n ní àwọn ilé-iṣẹ́ ìròyìn àwọn ló dàbí pé kó jẹ́ ẹ̀rí ọkàn àwọn èèyàn, ó yẹ kó jẹ́ ẹ̀rí ọkàn fún àwọn èèyàn. Ṣùgbọ́n tá bá wá rí lónìí, ẹ mọ̀ wípé kí nǹkan kan gan tó ṣẹlẹ̀, nǹkan tí ò bá ṣẹlẹ̀ gan, bóyá àyíká wa wà nínú ewu o, a ti rí i pé àrùn kògbóògùn kan ló ti ṣẹlẹ̀ níbì kan, kíní kankan, inú ìwé ìròyìn ló yẹ kó ti kọ́kọ́ àwọn iṣẹ́ ìròyìn náà máa broadcast, ẹ máa gbé jáde pé ní apá ìlú Ajíbógun wọ́n ní kí wọ́n kíyèsára ń bẹ̀, wọ́n kéde káàkiri láti ayé àtijọ́ ní ilẹ̀ wa, ní ilẹ̀ Yorùbá tiwantiwa, tí ojú ò tí ì là gan. Ní máa sọ pé ọmọ ọdún mélòó gan ni ọmọ ọba ẹ̀ tó ní láyé àtijọ́. Bí ọmọdé wọ́n ní bí ò bá bá ìtàn á bàrọ̀ bá ni, ṣùgbọ́n àwa náà bá díẹ̀ ńlẹ̀, tó jẹ́ wípé bó tiẹ̀ jẹ́ pé ìgbà yẹn wọ́n ń lo aago ní ojú títí wa ńgbà táwa dáyé wọn la, ṣùgbọ́n a máa ń rí i kà pé bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn, tó jẹ́ pé mídíà yẹn ti wà tipẹ́tipẹ́. Àwọn bàbá wa wọ́n máa gbé akéde ọba káàkiri ni. Ìgbà yẹn báyìí tí nǹkan kan bá máa ṣẹlẹ̀ nílùú, àwọn onífá ti dífá ní pé àrùn kan fẹ́ wọlé o, àrùn kan fẹ́ Ọlọ́run máa bùkúnlẹ̀ Yorùbá o. Ifá ti máa sọ̀rọ̀, wọ́n ti ní àrùn kan fẹ́ wọlé o, ogun kan ló ń bọ̀ o, ó yá o kí wọ́n ṣe báyìí o, kí wọ́n ṣe nǹkan kan bẹ́yẹn, ó yẹ wọ́n lẹ̀ o, ó yẹ ṣe báyìí o. Wọ́n wá gbé akéde ọba dìde. Akéde ọba yẹn ló wá máa gbé agogo, ó máa ṣe kéré o, kó nílé gbọ́ kó sọ fún toko o, kí kálùgbò kókó gbọ́ kinní kan bẹ́yẹn. Wọ́n wá kéde káàkiri. Bí wọ́n ṣe ń kéde yẹn káàkiri, tí Kàmọ́ bá ti ń gbọ́, Dèjì náà máa sọ fún Táíwò, ṣé ìwọ ti gbọ́ báyìí? Ìròyìn ó ń káàkiri fún kíni? Láti dáàbò bo ará ìlú, láti jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ, láti jẹ́ kí wọ́n mọ ibi tó yẹ kí wọ́n rìn sí lásìkò yẹn àti ibi tí ò yẹ kí wọ́n rìn sí lásìkò yẹn, láti jẹ́ kí wọ́n mọ oúnjẹ tó yẹ kí wọ́n jẹ àti tí ò yẹ kí wọ́n jẹ. Omi ti bàjẹ́ o, omi kan ni o, wọ́n ní àbàwọ́n ti wọnú omi náà, ẹ má lọ sódò lágbájá lọ pọn mi o, torí pé wọ́n ní ẹnìkan wọbẹ̀ ó ṣe kinní kan. Ìròyìn jẹ́ nǹkan tó lágbára gan, tó ṣe kókó, tó jẹ́ pé ó dàbí ẹ̀mí ará ìlú ni. Ẹ̀mí ará ìlú, ó ní mo ṣe sọ pé mi tiẹ̀ mọ̀, mo lè túmọ̀ ẹ̀ sí ọ̀nà oríṣiríṣi tí ò ní ṣe ẹyọ kan àbí méjì. Wọ́n dàbí ẹ̀mí tí ará ìlú fi ń mí. Ìdí tí mo fi mú ètò yìí wá lónìí, so that kí gbogbo wa ká lè mọ̀ wípé a ní ìdí pàtàkì láti sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà yẹn kò wọ́ọ̀kì rárá fún ará ìlú. A sì ní láti jáde kúrò, a ní láti dìde. Tó bá jẹ́ pé láyé àtijọ́ bí àwọn bàbá wa ṣe ń ṣe lélẹ̀, tó jẹ́ wípé wọ́n á kéde bí wọ́n ṣe wà yẹn, tí wọ́n á kéde kí gbogbo pé kí ni ìkéde wọn túmọ̀ sí, ṣe bí kí ará ìlú, àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí, kán bá lè wà ní ìfọ̀kànbalẹ̀ nínú ààbò ni, kí ẹ̀mí wọn kó bá lè pamọ́ kúrò ní ewu náà ṣe ń ṣe ìkéde ní iṣẹ́ ìròyìn káàkiri, láti jẹ́ pé
ìlú tí wọ́n ń jọba lé lórí o kí ààbò lè wọ̀ nú wọn àsìkò táwọn ń ṣe ìjọba yẹn kí eku máa ké bí eku kí ẹyẹ máa ké bí ẹyẹ kí àlàáfíà kó wà ní ìlú wọn ni wọ́n ṣe ń sọ ìròyìn káàkiri ṣùgbọ́n ẹ wá bá mi bojú wò lónìí a ní iléeṣẹ́ mọ iye oríṣiríṣi iléeṣẹ́ ìròyìn tá a ti ní NTA News ẹjọ́ kí ni NTA News kí ni àwọn dúró fún ta ló ní NTA News àwọn wo lálákòóso bẹ̀ kí ni ìròyìn tí wọ́n mú wá láti bẹ̀ tẹ́ bá bọ́ sórí tẹ́ kúrò ń bẹ̀ ẹ wo Channel Television bí àwọn kébù ṣe wá ń pọ̀ sí tí tẹlifíṣọ̀n àbí àwọn rédíò tí gbogbo wọn ń pọ̀ káàkiri tá a ní gbogbo ẹ̀ káàkiri bákan náà ni àwọn quality news ìròyìn tó yẹ kó máa jáde síta ló ń dínkù sí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa ìdí tó fi yẹ pé a ní láti dìde ká sọ wípé ilé ti tó lóòótọ́ ẹ bá mi bójú wo gbogbo ewu tó ń ṣẹlẹ̀ káàkiri àyíká wa yìí pàápàá ilé tó ṣẹlẹ̀ kọjá ẹ lọ tó ó tẹ́rìbù gidi ẹjọ́ mélòó nínú oníwèé ìròyìn ara àwọn quality tí iléeṣẹ́ ìròyìn gbọ́dọ̀ ní ni pé kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó máa jẹ́ ọ̀tá fún àwọn kan ó máa jẹ́ ọ̀rẹ́ fún àwọn kan iléeṣẹ́ ìròyìn tó bá jẹ́ tòótọ́ tó jẹ́ pé ó fẹ́ dúró lórí tòótọ́ pé ìròyìn ni kì í ṣe pé ìròyìn ohun kan tó dáa tí ìjọba ń ṣe nìkan ló máa fi hàn ní gbogbo ìgbà gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ní àyíká nínú ìlú pátápátá ní iléeṣẹ́ yẹn ló máa tú síta láì fi ọ̀tá pè láì sọ pé ẹni tó ń bọ́ mi leléyìí ẹni tí ò bọ́ mi leléyìí ìwọ tó ò bá wá ṣe tán tó jẹ́ wípé o ò ṣe tán láti dúró pé o gbé iléeṣẹ́ kalẹ̀ fún torí pé o fẹ́ kí àwọn ènìyàn rẹ kó má wà nínú òkùnkùn ṣùgbọ́n o fẹ́ kí wọ́n máa pé káwọn èèyàn mi má bàa wà nínú òkùnkùn tó ń ṣe pé torí tó fẹ́ jẹ níbẹ̀ àbí o fẹ́ máa fi sọ́pọ́ọ̀tì àwọn evils àwọn nǹkan ibi láabi tó ń ṣe ló ṣe gbé kalẹ̀ iléeṣẹ́ yẹn wàá gbé kalẹ̀ sórí òtítọ́ àti pé mo fẹ́ kẹ́ ẹ máa tan ìmọ́lẹ̀ sí ohun tó ń lọ nínú ìlú mo fẹ́ kí iléeṣẹ́ yìí kó jẹ́ ohun tó máa mú ìròyìn ìmọ̀ òye wá fún àwọn ènìyàn tó wà nínú ìlú ni ẹ bá mi bójú wò àbí TVC tó jẹ́ pé àwọn olóṣèlú wa ẹ mọ̀ pé kéèyàn tó lè dá iléeṣẹ́ ìròyìn sílẹ̀ á jẹ́ tó jẹun tẹ́lẹ̀ ẹkùn gangan tó ní ìkì dáadáa tó jẹ́ pé ọkàn ẹ ti balẹ̀ àwọn ará ìlú àwọn ọ̀jẹ̀lú yìí pàápàá àwọn ni owó ìlú wà lọ́wọ́ wọn àwọn náà tó ń dá ilé ìròyìn sílẹ̀ ẹ wá sọ fún mi irú ìròyìn wo ni a rò wípé ó máa jáde láti inú iléeṣẹ́ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé àwọn tó ń ṣe búburú ní á ní oore ọ̀fẹ́ ní á ní owó láti lè dá iléeṣẹ́ ìròyìn sílẹ̀ báwo la ṣe wá fẹ́ ṣe àwọn èèyàn ń pariwo wọn ní wọn ò tiẹ̀ gbọ́ ní pé Odùduwà nation o Yorùbá kò tí ì kárí dáadáa tí ì ṣe kinní kan dáadáa àwọn èèyàn ò mọ̀ nílé dáadáa o ẹ jọ̀ọ́ ní orílẹ̀-èdè ohun tó kọ́ mọ̀ ni pé àwọn èèyàn tán bá ti bóyá o fẹ́ okọ̀ o wàá fẹ́ wo tẹlifíṣàn kò sí ni wàá fẹ́ gbọ́ rédíò ẹni tí ò ní tẹlifíṣàn lé gan á ní rédíò bóyá òjò ní bátìrì tó máa gbé lọ àwọn Fúlàní àtàwọn Haúsá táwa rò wípé báwo ló tiẹ̀ ṣe wá débi tí wọ́n dé lónìí yìí kò sí bí wọ́n ṣe kàwé tó tí wọ́n mọ̀ nǹkan kan tí wọ́n mọ̀ dò tó jẹ́ pé darandaran ni wọ́n kán má ní rédíò gbóǹkan lọ́wọ́ wọn báyìí bí òjò èyí tó dàbí ìkálọ tí wọ́n á kàn máa na ọ̀pá ìsókè báyìí láti connect pé àwọn fẹ́ mọ̀ nǹkan tó ń lọ wọ́n á ní lọ́wọ́ ṣùgbọ́n kéèyàn ní tẹlifíṣàn nílé kó o ní oríṣiríṣi channel nílé kó máa dàbí pé kí ni àwọn ìròyìn tó ń gbọ́ kí ni àwọn àǹfààní tó wá benefit láti inú ìròyìn tó ń jáde yẹn ẹ̀yin èèyàn mi kò sí ilé iṣẹ́ ìròyìn tó wá tiẹ̀ ń gbé tó jẹ́ wípé láti ẹnu wọn ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ Yorùbá la máa ti gbọ́ wípé àwọn Yorùbá dìde wọ́n sọ pé àwọn ń lọ àwọn Yorùbá ṣe báyìí àwọn Yorùbá àwọn ọmọ Yorùbá ń kígbe báyìí kó jẹ́ àwọn ló máa pariwo ẹ̀ kíkankíkan ìyẹn ẹni ìkejì ẹ bá mi tọ́ka sí ilé iṣẹ́ ìròyìn tó jẹ́ wípé ó ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́sàn-án lóru eléyìí tó tiẹ̀ jẹ́ kókó pàtàkì jùlọ nípa ẹ̀mí ènìyàn
ẹ wá wo gbogbo àwọn oníwé ilé iṣẹ́ ìròyìn yìí, àwọn tó wá gbà sí ẹnu iṣẹ́ náà, ìmíì tó bá tiẹ̀ ń sọ̀rọ̀ báyìí máa ń wò báyìí pé á dàbí pé wàá máa rí ẹlòmíì báyìí tá máa pa irọ́ nǹkan tí gbogbo ayé ti rí, á dẹ̀ máa pa irọ́ yẹn báyìí, ó máa ká lára, kò sì sí ní tẹ́ ẹ fẹ́ ṣe. Gbogbo bọ́n ṣe wá pààyàn tó ní àti north ní o, àti ilẹ̀ haúsá ní, àti ti Ìgbò ní o, àti ti ilẹ̀ Yorùbá ní o, gbogbo bí nǹkan ṣe ń dàrú dàpọ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún tá à ń rí gbogbo ẹ̀, gbogbo bí covid everything kò sí kankan tán gbé wọn. Ẹ lè rí ilé iṣẹ́ ìròyìn kan tó máa sọ wípé ìjọba ṣe nǹkan tí ò dáa, ìjọba ó ṣe burúkú báyìí, kò ṣó yẹ kó tó bẹ́ẹ̀, ẹ lè rí wọn. Ẹ gbogbo ìgbà tí àwọn olórí wa olóṣèlú tán lọ́ fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú, wọ́n tún ti máa bẹ̀rẹ̀ o, àwọn mídíà yìí náà tún máa lò, wọ́n máa náà wá fẹ́ ṣe debate, wọ́n fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu, wọ́n fẹ́ ṣe interview fún wọn. Nígbà tí wọ́n ṣe ti 2019 àbí 18 ní ẹjọ́ ẹ̀yin èèyàn mi, tí wọ́n gbé ààrẹ orílẹ̀-èdè wọn Buhari tí wọ́n gbé wá, ẹjọ́ kí ni bàbá yẹn rí sọ? Kí ni bàbá rí sọ? Interview mélòó gan ni wọ́n ní bàbá grant? Kò sí, torí pé kí ni àwọn ni wọ́n wà ń control. Kò wá dàbí àbá ti gbàgbé ni, ta ni Minister of Information? A ní a fẹ́ káwọn èèyàn wa kan gbọ́ pé agitation o, Odùduwà nation o, a fẹ́ gbọ́ o, òmìnira o, ẹ̀yin àwa iṣẹ́ èèyàn mélòó ni àwọn tó ní data nílé? Ṣáwọn tí wọ́n ti rí owó jẹun, tí wọ́n níṣẹ́ tí wọ́n á ṣe, ṣáwọn ni wọ́n máa ń lọ máa ra data lójoojúmọ́ tó máa fẹ́ sọ pé àwọn fẹ́ jókòó 3 hours 2 hours bí èmi àtẹ̀yìn tá à ní àǹfààní tó rà wà ní orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́, a wà ní orílẹ̀-èdè tí ètò wà, a wà ní orílẹ̀-èdè tí wọ́n ti ṣe nǹkan amáyédọrùn fún àwọn èèyàn wọn. À ń rí àǹfààní, à ń sanwó nǹkan tá à ń ṣe, ṣùgbọ́n à ń jẹ àǹfààní owó nǹkan tá à ń san ní orílẹ̀-èdè tí a wà. Àwọn yìí náà Minister Lai Muhammed, ṣé ẹ mọ̀ pé òun ni kí náà pé òun ni Minister of Information àbí ṣé mo ṣí àbí mo gbà? Minister of Information Lai Muhammed. Nígbà téèyàn ń jẹ́ Lai tó dẹ̀ jẹ́ pé gbogbo ìwà tó ń wù, gbogbo nǹkan tó ń ṣe la mọ̀ pé irọ́ pátápátá, bí orúkọ ẹ ṣe sáǹdì bẹ́ẹ̀ náà ni gbogbo ìwà tó ń wù, ìwà rẹ̀ kò sí òtítọ́ kan nínú ìránṣẹ́kùnrin yìí. Òun náà wá tó fi jẹ Minister of Information, Media and Information. Ẹjọ́ nítorí Ọlọ́run, kí ni ire? Báwo ni ìlú yẹn ṣe fẹ́ wà safe? Kí ni ire? Kí ni ohun tó dáa tó máa mú jáde tí àwọn ilé iṣẹ́ ìròyìn tó fẹ́ mú jáde? Ẹ rí pé inú ewu gbáà la wà, inú ewu gbáà ni a wà. Bí a bá dẹ̀ fẹ́, bí wọ́n bá fẹ́ sọ pé ẹ rí nísìnyí wọ́n proscribe àwọn iPod, wọ́n ní terrorist ni wọ́n, àwọn tó jẹ́ pé wọ́n ń jà fẹ́tọ̀ wọn ni. Nígbà tí wọ́n máa ná wọ́n fẹ́ ṣe rédíò kìíní kan sìn yìí, ibo ni wọ́n gbé rédíò náà? Ṣé wọ́n rí gbé sí orílẹ̀-èdè? Ṣé tí wọ́n bá máa iléeṣẹ́ kan, kí iléeṣẹ́ tó ń bá máa dá sílẹ̀ kan sìn, ta ló máa fún wọn ní permit? Ta ló máa fún wọn ní permit pé wọ́n fẹ́ kìíní kan, Minister of Information and Media nǹkan kan bẹ́ẹ̀ yẹn? Ṣé òun kọ́ ló máa regulate? Òun kọ́ ló máa fún wọn license pé gbà ẹ̀? Ṣé n tó bá fọn sínú wọn kọ́ ló máa? Àwọn gbọ́dọ̀ sọ nǹkan. Ẹni tó ń parọ́ pé tí wọ́n wá interview, tó yìnbó interview ẹ̀ tí wọ́n interview tó parọ́ nípa COVID-19, mo ní COVID-19 Lẹ́kì slaughtering àbí kí náà ń pè tó ṣẹlẹ̀ yẹn, tí wọ́n pa gbogbo àwọn ọmọ yẹn. Worú rọ́bà bàǹtà tí odidi Minister of Information tó gbé kalẹ̀. Ẹ wá sọ fún mi, ta ni wọ́n bí dáa nínú àwọn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìròyìn tó gbọ́dọ̀ máa tá wá sọ wípé òun lòun máa gbé òótọ́ ọ̀rọ̀ jáde, pé òun máa gbé òótọ́ ọ̀rọ̀ jáde pé bó ṣe jẹ́ gangan leléyìí o, taná bí dáa tó bẹ́ẹ̀ náà gan? Ṣé Ṣeun tó wà ní TV station àbí channel ni ìyẹn ṣiṣẹ́ fún ni? Àbí Arise News ni ó fẹ́ máa sọ òótọ́ ọ̀rọ̀? Àbí AIT? Àbí Muri TV MITV? Ẹ bá mi tún dárúkọ wọn. Àbí NTA olórí gbogbo wọn bá ń bá wọn ló fẹ́ máa sọ gbogbo ewu
tó ń lọ nínú ìlú, gbogbo wàhálà, gbogbo owó tó ń kó jẹ, gbogbo àwọn jìbìtì tí wọ́n lù wá, gbogbo ọmọ tí wọ́n ti gbé tán ti pa, ibi tí wọ́n ti ṣèpàdé, ṣáwọn yẹn náà fẹ́ máa tú àṣírí ẹ̀ káàkiri. Báwo la ṣe wá expect pé àwọn ará ìlú, àwọn tó wà ní location 9 tá à ń pariwo tá à ń sọ wípé báwo náà ṣe fẹ́ mọ tó ń lọ. Ẹ mọ̀ bó ṣe ń káwa tá a wà lókè òkun lára pé àwa la sùn, bàbá mi kan pè mí lánàá, wọ́n ní báwo ló tẹ̀ ṣe àwọn èèyàn yìí wọ́n ṣàtúnṣe pátì ní pátì náà ń ṣe o, pátì náà máa ń ṣe, inú àwọn ń bàjẹ́, mú lèmi gan sú mi. Báwo la ṣe fẹ́ pariwo sí wọn nígbà tó jẹ́ wípé àwọn tó yẹ kán kéde ìròyìn ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ìròyìn gbogbo yẹn ẹ̀ mọ̀ wípé ilé iṣẹ́ tẹ̀ ń ṣe, torí èmi ò mọ bó ṣe jẹ́ lára wọn o, torí pé mi ì sì lè bú wọn nítorí pé kí ni ọ̀nà ọ̀run fún wọn ní ọ̀nà ọ̀run ni. Èèyàn mélòó ló jẹ́ èèyàn tó máa sọ wípé òun ò lè ta conscience òun, ó ló jẹ́ èèyàn tó máa sọ pé kàkà kí n má sọ òótọ́, kàkà kí n má sọ òótọ́, ẹ diwọ́ mọ́ iṣẹ́ yín, mi ò ṣiṣẹ́ mọ́. Kàkà kí n máa yí òótọ́ kí n máa padà sí irọ́ torí mo fẹ́ gba owó oṣù, èmi náà fẹ́ di ẹni tí wọ́n máa mọ̀ ní ilé iṣẹ́ tẹlifíṣàn yìí ní kinní kan, màá kúkú mi kí n yá máa ṣe àárù. Èèyàn mélòó ló ní ìbẹ̀rù Ọlọ́run débẹ̀? Owó ti gba ìfẹ́ owó, ó ti gba ọ̀pọ̀lọpọ̀, ebi ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sọ ọmọlúàbí ẹ̀nù, ebi, ìyà, àìríṣẹ́ṣe. Àwọn ìjọba yìí kan náà ẹ wo ọgbọ́n àrékérekè wọ́n ti pọ̀ gidigidi tipẹ́tipẹ́ o. Àwọn ìjọba ìkan náà wọ́n ti ṣe tó dẹ́ pé wọ́n monopolize gbogbo iṣẹ́ ni, wọ́n monopolize gbogbo ilé iṣẹ́ tó wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè ní orílẹ̀-èdè Nàìjíríà, tó fi jẹ́ pé kò sí níbi tó o fẹ́ wọ̀ báyìí tó o bá fi lè dáǹsù di àtún báyìí o ò ní ìdí iṣẹ́ yẹn ni, tó rán ọmọ ibi tí wọ́n ń lọ. Báwo làwọn èèyàn ṣe wá fẹ́ bọ́? Gbogbo àwọn èèyàn wá ti di onírọ́, wọ́n ti di elékèé. Wọ́n á máa rí òótọ́ ọ̀rọ̀ bá, wọ́n á tún máa yẹ̀ wò pé ṣé bẹ́ẹ̀ lórí. Wọ́n rìkọ́ọ̀dù èèyàn, wọ́n ní ó pa èèyàn, ó gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́, àwọn ìbọn náà ká mọ́ bíà. Ẹ máa sọ pé wọ́n rí òkú èèyàn bíi 5 6 ńlẹ̀, ẹ máa sọ pé èèyàn kankan ò kú, kò sẹ́ni tó kú ń bẹ̀. Ṣé Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀? Ṣé Ẹlẹ́dàá fẹ́ bẹ́ẹ̀? Báwo ni irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yẹn, báwo ni inú Ọlọ́run ṣe fẹ́ dùn fún irú orílẹ̀-èdè bẹ́ẹ̀? A dẹ̀ sọ ara wa pọ̀ sábẹ́ orílẹ̀-èdè yẹn, à ń sọ wípé a fẹ́ máa tẹ̀síwájú ní orílẹ̀-èdè yẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé iṣẹ́ wa pọ̀ láti ṣe, ẹ rí pé ewu wà fún wa. Àwọn tó yẹ kó máa ṣọ́ wa lójú, ṣọ́ wa lẹ́yìn, àwọn tó yẹ kó máa jẹ́ àtùpà sí ojú ọ̀nà wa fún wa, gbogbo wọn ni wọ́n ti rà pa yìí, náà ti fi owó rà pa, náà ti fi ipò rà pa. Ẹ lè sọ wípé ẹ lè record incident kan sìn kẹ́ ẹ lọ fún channel television pé kó bá yín gbé síta, kó lóun fẹ́ gbé síta. Ẹ lè record pé iṣẹ́ gbogbo orí ìtàn pé àbí Buhari ló wà lẹ́yìn Aso Rock, òun kọ́ ló wà l'Aso Rock, ìwé ìròyìn ilé iṣẹ́ ìròyìn wo òun ló fẹ́ gbé. Ẹ rí pé ewu wà ní ilẹ̀ wa, àfi tá a bá bọ́, àfi ká dá dúró. Ẹ̀yin èèyàn mi, báwo la ṣe máa ké sí gbogbo àwọn mídíà yìí nígbà tó jẹ́ pé àwa kọ́ la ní ilé iṣẹ́ náà? Àwọn olóṣèlú ló ní ilé iṣẹ́ ìròyìn yìí. Àwọn ni àwọn tó bá sì fẹ́ dìde tó sọ wípé orí òtítọ́ àti òdodo làwọn fẹ́, ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe. Àṣàárí ni látàyè Délégiwá, Bọ́lá Ìgè, gbogbo wọn ni wọ́n ṣe tó jẹ́ pé ẹni tó bá fẹ́ sọ òtítọ́ báyìí wọ́n máa silence ẹ̀yìn. A dẹ̀ fẹ́ kéde, a fẹ́ sọ fún àwọn èèyàn wa pé kí wọ́n mọ gbogbo ohun tó ń yí káàkiri. Ẹ̀rí tó ṣẹlẹ̀ sí kan ní ara wa láìpẹ́ ìbáyìí, Tẹ́ni ọmọ ológun, nítorí pé wọn ò fẹ́ kí òtítọ́ ọ̀rọ̀ kó máa jáde mọ́, wọn ò fẹ́ kí òtítọ́ ọ̀rọ̀ kó máa jáde. Bẹ́ẹ̀ dẹ̀ leléyìí, òtítọ́ ló máa lékè irọ́, ọ̀run ò gbèké. Irọ́ nìkan láyé, ayé yìí nìkan ni irọ́ mọ́. Ìwọ tó nílé iṣẹ́ ìròyìn tó fi ń ba ayé àwọn èèyàn jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ káàárọ̀ òjíire, tó kówó òlú jẹ, bó sì jówó ara ẹ̀ náà ló ní, ṣùgbọ́n tó wá rò wípé òun ṣiṣẹ́ ibi, o mọ̀ pé òun ṣiṣẹ́ ibi lábẹ́nú, ò fẹ́ káṣírí ẹ̀ tú, ó wá wọn ẹni tó máa gbé ní tó jẹ́ pé ìròyìn tó jẹ́ pé kò tiẹ̀ add value to life ni wọ́n máa gbé káàkiri, kò protect life náà máa gbé káàkiri.
o bẹ̀rù Ọlọ́run o mọ̀ wípé irọ́ láyé mọ́. ṣé iléeṣẹ́ ìròyìn Tinubu Ahmed Ṣàngólérè ṣé iléeṣẹ́ ìròyìn ẹ̀ la máa expect pé kó máa gbé gbogbo atrocity tí bàbá bá ń commit jáde? ẹ̀yin èèyàn mi, ṣé iléeṣẹ́ yẹn ni? ṣé iléeṣẹ́ tí àwọn tó ti gba ìjẹ lọ́wọ́ federal government tí wọ́n ti gba oríṣiríṣi tó ti gbowó tó ti jọ pín tó ti jọ kún gbogbo ẹ̀, ṣáwọn yẹn náà máa gbé ibi tí wọ́n ti ń pa àwọn ọmọ Boko Haram tó ti ń pa àwọn army sí tiwa tán jẹ́ tiwantiwa, ṣé iléeṣẹ́ ìròyìn yẹn ṣé òun ló máa sọ òótọ́ ọ̀rọ̀ fún wa ní orílẹ̀-èdè? ta ni a fẹ́ wá ké sí gangan bí ò ṣe pé àwa gangan ní láti dìde? torí pé ìjà tá à ń jà yìí kì í ṣe pé ẹnìkan ṣoṣo là ń bá, bó tiẹ̀ jẹ́ pé minorities làwọn people yìí, wọn tó nǹkan, ṣùgbọ́n bí wọ́n ṣe tó nǹkan tó wọ́n dàbí ọyún nínú egungun, wọ́n dàbí a thorn in our flesh ni, ẹ̀gún lára wa ni wọ́n jẹ́, tá a ní láti mú kúrò. bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ máa bá mi dárúkọ wọn. ta ló ní AIT? ta ló ní MITV? ta ló ní Arise News? ta ló ní NTA? ta ló ní Channels? adẹ̀fẹ́ káwọn èèyàn wa àwọn rédíò Wazobia FM gbogbo wọn kò sẹ́ni tó ń kéde pé Odùduwà wàásù ètò, kò sẹ́ni tó ń kéde àti ètò jẹ́ pé BCOS gbogbo àwọn rédíò station, TV station, èyí tó wà lọ́ṣun, tó wà lẹ́kìtì state, èyí tó wà lóǹdó, gbogbo wọn náà ṣáà ní local kínní tí wọ́n ní káàkiri. ẹ má tẹ̀jẹ́ ẹ jẹ́ ká pa àwọn ìjọba federal kínní tì. àwọn bíi NTA ẹ mọ̀ pé a ti mọ̀ pé ìyẹn kò no go area nìyẹn, àwọn Aso Rock náà nìyẹn. àwọn tó wà ní ilẹ̀ Yorùbá ní local places wa, Ọ̀ṣun o, rédíò wáyọ láyé ìgbà yẹn bá ṣe wá gan ní wáyọ BCOS kìíní kan, wọ́n ní NTA belong to Yorùbá. ẹ bá mi ṣèwádìí o ìyá mi Eunice, tó bá yẹ pé tí ẹ̀yẹn Yorùbá ni wọ́n máa lé Yorùbá lónìí o. ẹ̀dẹ̀ ọkọ ẹ̀kan dáríjì mi o, ẹ̀kan má bínú sí bí mo ṣe sọ o, torí bí Yorùbá NTA News yẹn èmi ò tẹ̀ lákọ̀ọ́kọ́ náà very boring station. ká wá padà sí àwọn tiwantiwa tó wà nígbà tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá náà lọ́lọ́run fún lọ́gbọ́n, tó fún lọ́pọlọ, tó fún lóye, ó fún wa nímọ̀. látòrí bàbá wa Awólọ́wọ̀ ló ti bẹ̀rẹ̀ mọ́ nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ First Television, àwọn bàbá wa ni wọ́n mú ọgbọ́n àti ìmọ̀ iná mú ọ̀làjú yìí wá. kí ni ìdí tí wọ́n fi gbé media houses kalẹ̀? ẹ̀rí wọn ní ẹnu 2023 yìí wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo kíní lọ máa grant interview ń sìn, wọ́n máa lọ káàkiri, wọ́n máa campaign TV, gbogbo ẹ̀ wọ́n máa gbé wọn káàkiri, tó máa sọ gbogbo àwọn nǹkan tó máa ṣe, gbogbo iléeṣẹ́ ìròyìn wọ́n máa gbé. kò wá sí ẹni tó tẹ̀ wá ń gbé ìjàngbara wọ́n fẹ́ bọ́ lórílẹ̀‐èdè tó ń pariwo ẹ̀ kíkan nílé. kò sẹ́ni tó ń gbé pé Boko Haram o, kò sẹ́ni tó ń gbé àwọn herdsmen o, kò sẹ́ni tó ń gbé gbogbo àwọn tí ò bá ṣe Sahara Reporters nígbà yẹn. ẹ jẹ́ ká pa ti ẹlẹ́yàmẹ̀yà àbí pé kinní kan àbí ti ẹnìkan ṣe Odùduwà ẹnìkan ò ṣe Odùduwà, àti tí ò bá ṣe Sahara Reporters nígbà yẹn iléeṣẹ́ yẹn ò ní jóná, èmi gbàdúrà ẹ̀. tí ó expose gbogbo àwọn evils látàyè Jonathan gbọ́ngbà yẹn, àwọn evils, àwọn nǹkan burúkú tí wọ́n ń ṣe, owó tí wọ́n ń kó jẹ, àwọn corruption, ìwà ìbàjẹ́ tí wọ́n ń wù. ẹ jọ̀ọ́ tí ò bá ṣe pé ó tú àṣírí yẹn, tó lo ilé iṣẹ́ ìròyìn yẹn láti tú àṣírí yẹn, ṣé channel wo ló tú àṣírí yẹn rí níjọ́ tí aláyé ti dáyé? Channel wo ló, station wo ló tú àṣírí yẹn rí? ṣé ó wá yẹ kó jẹ́ pé àwọn mídíà wa tó wà nílé gangan, àwọn gangan ni wọ́n wá pa náà wá ta kọ́tìn dí gbogbo nǹkan tó yẹ káràlú mọ bó ṣe ń lọ, wọ́n wá sọ wọ́n sínú òkùnkùn? àbẹ́ mọ̀ pé mídíà
mo sọ pé ìmọ́lẹ̀ ni wọ́n láti tọ́ àwọn èèyàn sọ́nà láti ṣíṣọ lójú egúngún pé nǹkan tó ń lọ nílùú ni ẹ má wà nínú òkùnkùn. Ìṣe shame on you media houses ní ilẹ̀ Yorùbá o, ní Nàìjíríà, shame on you, big shame on you, shame on anyone working there tó dẹ̀ ṣiṣẹ́ as a journalist or as a broadcaster tí o ò lè sòtítọ́ àti òdodo. Gbogbo yín kọ́ o, torí mo mọ̀ pé àwọn kan ti mú ìròyìn wá. I have a father tó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ wọ́n jẹ́ bí journalist tí wọ́n sọ àwọn oríṣiríṣi ìdojúkọ tí wọ́n ní, tó jẹ́ pé tí wọ́n bá lọ discover, tí wọ́n bá lọ sọ, tí wọ́n bá lọ wá àwọn ìròyìn ìròyìn nígbà tí wọ́n wà ní journalist tó ń ṣiṣẹ́ journalism gbà yẹn, tó bá lọ wá ìwé ìròyìn tó bá lọ wá àwọn incidents káàkiri, wọ́n ní ọ̀gá wọn ń ṣe tó bá ti kọ gbogbo ẹ̀ báyìí, nǹkan tó yẹ pé aráàlú máa gbọ́ báyìí ó máa ṣe wọ́n láǹfààní gan, ó máa wà ló máa jẹ́. Wọ́n ní táwọn bá ti kọ́ táwọn ṣe gbogbo ẹ̀ tó báyìí wọ́n ní tó máa gbé wájú tó ti máa rò wípé ilé àtún àwọn èèyàn wa lọ́wọ́, tó máa sọ mí ìtẹ̀síwájú àwọn ọ̀gá wọn àwọn ọ̀gá tó máa proofread ẹ̀wọ̀n kó máa proofread, wọ́n máa approve, wọ́n máa ṣe gbogbo ẹ̀, àwọn náà mọ̀wé, àwọn náà ṣe gbogbo ẹ̀. Tó bá ti rí pé nǹkan kan wà ń bẹ àbáṣirí kan àbí nǹkan kan tó máa ta bọ́ wọn báyìí, wọ́n ní lójú àwọn báyìí ní máa yẹn ti máa ló máa mú ló máa yá ó dẹ̀ máa jù sí dustbin lójú wọn. Ẹni tó ń sáré káàkiri tó ń wá ìròyìn káàkiri pé kí ló ń ṣẹlẹ̀ ní agbègbè báyìí, kí ló ń ṣẹlẹ̀ ní locality báyìí, kí ló ń ṣẹlẹ̀ ní tọ̀hún, ó ní lójú àwọn gbogbo táwọn ti ṣiṣẹ́ lé lórí wọ́n máa jù sí dustbin. Àwọn ọ̀bàyéjẹ́, ẹ̀yin ìkà gbogbo ẹ̀yin, mi ò mọ̀rúkọ tán pè yín, bóyá ẹ̀yin chief editor ni o, bóyá ẹ̀yin chief kinní kan ni o, broadcaster níyín ni o, kinní kan ni tó jẹ́ wípé ìwọ́n tiẹ̀ alátakò ń rere ni ẹ́, o ò fẹ́ òtítọ́, o sì jókòó síbi ìwé ìròyìn ìmọ́lẹ̀ la pè ọ́, ṣùgbọ́n iṣẹ́ òkùnkùn ló ń ṣe. Òkùnkùn yẹn náà ló máa bo ìwọ náà mọ́lẹ̀ ńjọ́ kan. Ìwọ náà ò ní rí mọ́lẹ̀ tó máa tàn sí ẹ̀, torí o ti pinnu pé o fẹ́ máa pa iná, o fẹ́ máa fi àwọn èèyàn sínú òkùnkùn ni. Torí pé ẹni tó bá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn báyìí ẹni tó bá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn báyìí, ẹ wò ó kí ló ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ wípé ó ń fi àwọn èèyàn sínú ewu, ó ń fi ayé àwọn èèyàn sínú wàhálà àti ìdààmú ni. Tó orí òtítọ́ tó mọ̀ pé orí òtítọ́ ó wá fọwọ́ bo òtítọ́ yẹn, ìtumọ̀ ẹ̀ ní wípé ẹ̀mí àwọn èèyàn kò jẹ́ ó lójú, ìwọ gan apààyàn ni ọ́. Bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ tó máa sọ ìròyìn, tó máa ní iléeṣẹ́ ìròyìn àbí tó máa ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìròyìn, ó gbọ́dọ̀ wà neutral ni, ó gbọ́dọ̀ wà neutral sí gbogbo ayé, ó gbọ́dọ̀ wà neutral kó jẹ́ pé o jẹ́ olótìtọ́, o jẹ́ ẹni mímọ́, o jẹ́ bí aṣojú Ọlọ́run ni ó mọrú iṣẹ́ tó gbà ní. Eléyìí ni mo fi ń kéde fún gbogbo àwọn tá à ń ṣe agitation náà, tó jẹ́ wípé à ń jìjàgbara, ń jáde sí mídíà, àbá ń pín iṣẹ́ káàkiri, tá à ń fi messages voice note káàkiri. Bẹ́ẹ̀ ni oníròyìn làwa náà. Iṣẹ́ wo lẹ̀ ń pín kiri? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìròyìn ní ilẹ̀ Yorùbá, bí wọ́n bá tiẹ̀ tìyín ẹ mọ̀ wípé Ọlọ́run ò mọ̀ pé torí iṣẹ́ tí mò ń ṣe ni ló fi sọ ìbẹ̀rù Ọlọ́run nù. Ọlọ́run ò ní mọ̀. Ẹ lọ ronú pìwàdà gbogbo ẹ̀yin iléeṣẹ́ ìròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìròyìn, pàápàá jùlọ ìwọ ọmọ káàárọ̀ òjíire, ìwọ ọmọ káàárọ̀ òjíire, ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ojú lẹ jẹ́ fún ara Odùduwà, fún ilé iṣẹ́ tí fún gbogbo ọmọ káàárọ̀ òjíire, kì í ṣe káàárọ̀ òjíire, fún gbogbo àgbáyé. Ẹ ń represent Olódùmarè, ẹ ń kéde ìròyìn, ẹ ń sọ tó wà láyìíká yín, ẹ ń gbà. Ẹ mọ̀ pé ìròyìn inú kó gbàyàn sílẹ̀ kúrò nínú ewu tó ń bọ̀, àbí kó fìyàn sínú wàhálà. Iṣẹ́ tó wà sensitive gidi ni iṣẹ́ ìròyìn. Ó ní gbogbo ẹ̀yin agitators tẹ́ ń wà lórí atẹ́gùn káàkiri, mò ń kéde sí yín.
mo ń kéde sí yín kẹjọ it's just like we are the face of God, we are the mouthpiece of truth, of light. Àwa ni ohùn Olódùmarè tó ń fọ̀ káàkiri. We are supposed to be neutral. You are not supposed to be, I belong to one party, I belong to kini. Má dá ilé iṣẹ́ ìròyìn sílẹ̀ tó bá mọ̀ pé party ẹ̀, tó bá mọ̀ pé kúkú kọ APC television station. A ti mọ̀ pé nǹkan yẹn APC ló ní. Má sọ wípé kinní kan, má pè lórúkọ kan tí àwọn èèyàn mọ̀ tó kàn lọ dá sílẹ̀. Apààyàn ni yín. Ẹ̀yin gbọ́ sì ní bọ́ lọ́wọ́ ìdájọ́ tí Ọlọ́run máa ṣe fún ẹni tó ń pààyàn. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi kí la ti máa ṣe yìí sí? Ẹ jẹ́ kí gbogbo wa dìde. Ẹ jẹ́ kí gbogbo wa dìde ká kọ ìjà sí gbogbo àwọn onílé iṣẹ́ ibi yìí. Àwọn media houses tó wà ní ilẹ̀ Yorùbá, ojú gbà mí tì fún yín. In fact, you are a disgrace. You are a disgrace to Yoruba land, to Yoruba generation, to Yoruba tribe. Adójútì ni yín, ìkà ni yín. Tí ẹ bá lè lo ń tẹ́ ní láti ẹ fi dìde kẹjà fún àwọn tí ìran ti yín. Àsìkò ti wá tó tẹ́ máa sọ̀rọ̀ sókè báyìí. Tí gbogbo wa máa sọ̀rọ̀ sókè, ìran Yorùbá kò ní parun o láṣẹ Elédùmarè. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ó jẹ́ ọ̀bọ̀ ọ̀rọ̀ lásán fọ́mọlúàbí o. Ẹ jẹ́ kó máa multiply nínú wa pé ìròyìn àwa ní ẹ̀mí àwọn ará ìlú, àwa ní ìmọ́lẹ̀ ará ìlú. Kí ni à ń portrait àtàwa tá à ń gbéra wa sí mídíà yìí àti àwọn tí ó wà lórí atẹ́gùn káàkiri. Ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀, ọ̀rọ̀ wo ló ń sọ? Ṣé o fi ń tùlù ká ni? Ṣé o fi ń tùlù ṣe ni? Ṣé o fi ń bridge àwọn èèyàn papọ̀ ni? Ṣé o fi ń tú àwọn èèyàn ká ni? Ṣé o fi ń set love into place ni? Àbí o fi ń dá ìkórira àti ìjà sílẹ̀? Ìròyìn ní agbára, and you are representing something. It's either you represent God or you represent devil, your father. It's either you represent the truth, which stands for God, or you represent lie, which stands for the devil, Satan. Eléyìí tó wá mú tó wá represent inú méjèèjì. Lọ́jọ́ kan àjábọ̀ fún ẹni tó wá ní agbára lórí Sátánì tó bá jíṣẹ́ fún àti òun tó bá jíṣẹ́ fún náà. Ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹ ṣeun.